mo ti rí nǹkan ìnira tí ò yẹ kí n rí inú church ilé Ọlọ́run lèmi pè mí ò mọ̀ pé hòtẹ́ẹ̀lì ni ìyàwó mi set up àwọn 419 ó ní máà yẹn kọ́ yàrá méjì fún mi èmi tí mi ti ń bàtà lẹ́yìn ó kọ́ yàrá méjì fún mi tí mò ń gbé tí ìyàwó mi yẹn ń gbé so ó wá set mi rọ̀ pé mo rí oògùn mọ́lẹ̀ fún bàbá yẹn wípé mo fẹ́ gba gbogbo lẹ́yìn lọ́wọ́ ẹ̀ pé bàbá yẹn má lè wọ̀kọ̀ yẹn mọ́ àwọn 419 system dẹ̀ pọ̀ ń gbà yẹn gan so wọ́n láti wá sí site wọ́n wúlẹ̀ wọ́n wú oògùn jáde wípé oògùn tí mo rí mọ́lẹ̀ ni. By that time bàbá yẹn mo ti rí ilẹ̀ kékeré kan bẹ̀ tí òjò kékeré tí ò lè kọjú room and parlour self contained lọ tí wọ́n ní kí n wá rà ní 4,000 mo ti ń re owó yẹn jọ sí ọwọ́ chief imam Ọlákìtàn wa mo ti ń re owó yẹn jọ síbẹ̀ ó wá ní à kí n tó bí ọmọ yẹn mo fẹ́ kí n kọ́ ibẹ̀ yẹn pé inú ilé yẹn ni mo fẹ́ kí n ṣe máa yẹn ni mo sanwó tán mi sanwó tán kí n máa kọ́ lọ mo wá gbáyẹ̀ pé ojú ọ̀gbàrá mo fi ń yọ block mo fẹ́ dọ́wọ́lé lòun set me up yẹn máa yẹn láti máa sọ fún mi pé òun fún mi ní ààyè ọjọ́ 5 péré kí n kó kúrò níbẹ̀ yẹn kí n lọ wábi tí n fẹ́ lọ pé ikú tí ó bá máa pààyàn tó bá sì yàn fìlà káyà dúpẹ́ blọọkù tí mo yọ ẹ wọ́n ní ilẹ̀ ńkọ́ ó ní kódà ká sọ pé mo ti sanwó àdáwó mi padà so mo ń láti mú blọọkù tí mo yọ sílẹ̀ ni mo lọ tà tí mo lọ fi gbà lé sínú mami market níbi army baraki army reception center yẹn mo gbalẹ̀ sí mo wà ń bẹ̀ ibẹ̀ ni mo bí ọmọ tí wọ́n sọ yẹn sí ọmọ tán náà máa gbẹ́nu bí wọ́n gbẹ́nu bí ìdí náà ti bí kódà wà lọ sọ hospital rárá nígbà tó máa bímọ inú yàrá ló bímọ sí so ibẹ̀ ni mo ti torí ó máa ń lọ sí church ìṣẹ̀lẹ̀ ibẹ̀ ni mo kọ́ wọ́n pé sọ́lọ́hún wà lóòótọ́ ni so sọ́lọ́hún wà lóòótọ́ yẹn ló jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ni mo ti lọ sọ ọmọ yẹn lórúkọ mo wá bẹ̀rẹ̀ sí ní padà lọ ra aṣọ ìṣẹ̀lẹ̀ mo máa ń lọ sí ìṣẹ̀lẹ̀. wọ́n tẹ́ fi dèrò ìṣẹ̀lẹ̀ nìyẹn. mi ò ń ṣe ìṣẹ̀lẹ̀ o mo kàn ṣe ìṣẹ̀lẹ̀ fúngbà díẹ̀ ni ìtàn yẹn ò ṣe sọ lórí ẹ̀ ẹ jẹ́ kí n gẹ́gì mọ́ bẹ́ẹ̀ ó dẹ̀ tún ṣe é sọ nítorí pé ìní dárúkọ chọ́ọ̀chì mi ò kí ń sun sìnà ó dẹ̀ nígbà pé bí mo ṣe jó ń tíátà tó ń tíátà máa ń ṣe sìnà èmi ò sun sìnà so mo wá nígbàgbọ́ pé ilé Ọlọ́run kò yẹ kán ṣe sìnà mẹ́ so torí n tó ṣe yẹn mo ti wá nígbàgbọ́ nú Ọlọ́run gan Ọlọ́run fẹ́ fi nǹkan kan hàn mí máa ẹ̀ mo wá kọ́lọ́run tó fún mi ní kíní ẹ̀ pé kí n rí mo wá ní olùṣọ́ mo ní mi ò ríran o bẹ̀tọ̀ kàn mí ń sọ nǹkan kan obìnrin tó wà ní chọ́ọ̀chì ẹ má bàa sùn òkìjọ ẹ má bàa tú mi ò ríran mi lọ́nú ẹ̀mí bẹ̀tọ̀ ọkàn mi ń sọ mo wá sọ ó ní rárá wà kìnnìkan wọ́n wá ríran sí mi pé kí n wá sí church kí n wá lo ààbọ̀ ọjọ́ 7 the last day tí mo máa kúrò ní ààbọ̀ ọjọ́ 7 èmi dẹ̀ rí mà mo ti di bí mo ṣe wà náà tí máa fẹ́ jáde mi ò ń dá jáde àwọn ọmọ máa tẹ̀lé mi lẹ́yìn so ń gbà yẹn náà bí mo ṣe di ṣẹlẹ̀ àwọn ọmọ tó tẹ̀lé mi lọ sí church yẹn gan lásán they are up to 9 so pẹ̀lú ìyàwó mi àjẹ́ 11 so bí mo tún ṣe lọ sí church yẹn ò kí ní church ńlá àwọn ẹ̀sẹ̀ fi òpó dáadọ́ ṣe ni so mo láti ọmọ kan wá jí mi pé kí n wá ọ̀gá ìbẹ̀tẹ́lẹ̀ mo bá olùṣọ́ ọjọ́ pẹ̀lú arábìnrin tí mo ní kí wọ́n bá èmi Vincent Ọláníran Fadélé tí mo lọ sí ṣẹlẹ̀ ohun tó mú mi kú bẹ́ẹ̀ ni wípé bá ti rò ó ni pé bóyá ilé Ọlọ́run là ń lọ ṣùgbọ́n mi ò rí pé ilé Ọlọ́run ni ó dùn mí wípé nǹkan tí mo bá ń bẹ̀ kò tẹ́ mi lọ́rùn rárá ìtàn pọ̀ ń bẹ o ejò ló pa ọ̀rẹ́ mi tó jẹ́ ọ̀rẹ́ mi inú mi tá a jọ ń jẹ tá a jọ mu ọ̀rọ̀ pọ̀ ń bẹ ejò mi ló ṣe làbákẹ́dejò tí ó ti wa mọ́tò òun ló ṣe ìyàwó aláàjì àìmọye ìbínú olúfà tí Látúndé ṣe ìdààmú olúfà tí òtò ló ṣe fíìmù rẹpẹtẹ ló ti ṣe torí pé àwọn èèyàn ò jẹ́ gbádùn
kinní kan ṣe bí ejò ẹ̀kọ́ ló pa ṣe bí kinní kan àwọn aláìmọ̀ kan sọ pé ejò mi ló pa. Ẹ gbìyànjú ẹ wo interview yìí, ẹ gbọ́ gbogbo àwọn àṣírí ọ̀rọ̀ yẹn bẹ̀. Ìrírí ńlá ni, mi ò bá ènìyàn sọ rí, ṣùgbọ́n mo fẹ́ kí ẹ gbọ́ ẹ lè mọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi nínú iṣẹ́ eré orí ìtàgé tí mo dẹ̀ mọ̀ pé tẹ́yìn náà bá gbọ́ ẹ̀rí fi kọ́gbọ́n. Orúkọ èmi ni Vincent Ọláníran Fádélé, ọmọ bíbí ìlú Ìfẹ́wàrà ni mí. Orúkọ tí gbogbo àwọn ènìyàn mọ̀ mí sí ni Ọ̀rànfẹ̀, onílé iná Ọ̀rànfẹ̀, bàbá eléjò bí wọ́n ṣe máa ń pè mí nìyẹn. Ọmọ Ìfẹ́wàrà gangan ni mí. A lè ṣiṣẹ́ eré tíátà ká má rí ìdojúkọ. Nígbà tí mo fẹ́ ya first film mi, second film mi Orí Ọ̀kẹ́rẹ́, orí kankan nígbà yẹn tó wù mí tí mo fẹ́ kí mo máa ń fẹ́ kí nǹkan mi yàtọ̀ sí táwọn tó kù. Mo ní mo fẹ́ lo ejò, pé fìlà agbára tí mo lò ń gbà yẹn pé ejò ni mo fẹ́ kó sí. Mo wá lọ bá mọ́là pé mo fẹ́ lo ejò. A jọ sọ̀rọ̀ lórí owó nígbà yẹn. Kì í ṣe pé owó yẹn pọ̀, but nígbà tí mo máa dé location mi láǹfààní àti lo ejò yẹn mọ́. Bẹ́ẹ̀ bá ti dé pọ́sùn yẹn pé òun ṣáà mo fẹ́ kó sí fìlà yẹn, ìyàwó tí mo tún fẹ́ again tó tájọ́ ń ṣeré yẹn òun ló ṣe lead role lóbìnrin tí èmi pẹ̀lú ẹ̀jọ́ ní kàńtà tó fẹ́ sí fìlà mi. Mi ìfẹ́ kan fọwọ́ sí pé ó máa ṣe bákan. Kíní yẹn máa ń dà mí láàmú. So ọ̀rẹ́ mi kan wà ń gbà yẹn tó jẹ́ herbalist Dr. Didi. Ó wá sọ fún mi pé òun lè ra ejò, òun lè máa sin ejò yẹn pé òun á rà. Àmọ́ ní Haúsá ló ń sin ejò, ó ń ṣe àwa èèyàn là ń sìn, ó ní kí n má wọ̀rì. So láti lọ ra ejò. Ọjọ́ tó gbéjò ẹ wọlé ọ̀dọ̀ mi báyìí, mo sáré dìde, mo bẹ́ mọ́ window pé kí n jáde, bẹ̀t bọ́gláàrì ò jẹ́ kí n jáde. So mo bẹ̀rù ńjọ́ yẹn. But at long run, ó gbéjò yẹn wá sí location. À ń lo ejò yẹn. But kò jẹ́ kó sọ pé òun lòun ní. Èmi náà ló sọ pé mo ní torí tèmi ló ṣe lọ rà. Òun kàn fi ń ṣeré tiẹ̀ níbẹ̀ tán bá ti nídìí ejò inú fíìmù, èmi ni mò ń gbé lọ. Unfortunately ejò yẹn kú. Nígbà tó kú, ó wá kú bí mo ṣe máa continue pẹ̀lú ejò. Òun ò dẹ̀ ní tàn láti ṣe mọ́. Ó dẹ̀ ti àwọn èèyàn dẹ̀ ti mọ̀ mí mọ́ ejò. There is no way tí mo fi máa ṣe. So mo ń láti wá lọ sí ìdí àràbà. Mo ní mo fẹ́ rejò mi rí mọ́númọ́nú gbà yẹn, ó wá jẹ́ cobra. Mọ́númọ́nú dẹ̀ ni ẹni yẹn gbé fún mi. So àwọn mọ́là náà wá sọ pé mọ́númọ́nú yẹn kò dáa, pé toy ni. Pé cobra yẹn gangan ló dáa, torí yẹn ló máa ń fẹ́ rí tó máa ń ṣe everything. Gbàníà olókè mo ní no problem. Wọ́n ṣáà ṣe lójú mi, mo rí mo láti rà lọ́wọ́ wọn. Èmi náà control ẹ̀, ó ṣiṣẹ́ pẹ̀lú àwọn idea tí mo ti ní pẹ̀lú nǹkan tí mo ní lára. So mo ń lò. In the year 2004, business partner mi, Ọládègé, gbogbo nǹkan tí mo máa ń ṣe àjọ máa ń ṣe ni. Tí n bá ra aṣọ àjọ máa ń lò ni. Bẹ́ẹ̀ tó kàn díjọ́ yẹn, nǹkan akọ̀dì lóníṣẹ́ Ìkòròdú. Wọ́n bá pè mí pé kí n gbéjò wá. Òun náà mi ò ní fóònù báyẹn. Ọládègé ló ní fóònù. Ó wá pè mí pé nǹkan akọ̀dì lòun fẹ́ rí mi ní kò dúró kíní kankan ojú hòtẹ́ẹ̀lì olókè pẹ̀lú ejò. Bá lọ síbẹ̀. Nígbà tí mo débẹ̀, wọ́n ní wọn lè yá sẹ́yìn lọ́jọ́ yẹn mọ́. Pé tó bá dijọ́ kejì. Wọ́n ní ẹ̀rù máa padà wá ní ilẹ̀ dúró. Òun gbé ní Yànàpájà ní Jàfójò. Mo ìbọ́lẹ̀ Yànàpájà mo lọ bá ń lé, àjọ máa ń jẹun, àjọ máa ń ṣe. That very day tí a bá ń lọ síbi kan tí mo bá wọ sọ́ńbí tàbí tá bá ti fẹ́ pàdé, aṣọ kan lájọ máa wọ̀. A dẹ̀ ní sọ fúnra wa. Aṣọ tí mo wọ̀ lọ́jọ́ yẹn òun láti bọ̀. Ẹ̀tí máa tèmi ń bọ̀ ọ̀dọ̀ ẹni mo yà sí. Wá ní àfẹ́jọ jáde. Mo ní ẹ̀dẹ̀ máa wo ìmúdẹ̀ wọ aṣọ yìí tẹ́lẹ̀ o. Ìmúdẹ̀ bọ́ ní akílódé tó bọ́ kí ni mo ní. Mi ò mọ̀ wá ń gbà jẹ́ pé mo kàn rò pé
ẹgbẹ́ mi nìkan mò ń lọ bí kíní ni mi ò dẹ̀ mọ̀ pé òun ló máa wọ̀ ṣá. Ó gbéjò yẹn ó fi ṣeré níbi ọ̀dọ̀ mechanic tá a wà, ó dẹ̀ dìde fò ó ní kí n jẹ́ ká lọ múra ká máa lọ. Bá a ṣe ń wọlé mo ní Ọládèjì ó ní ẹ mo ní mo fẹ́ lọ tọ̀ ní tọ́lẹ̀tì wọn 8 rooms ní 16 rooms nílé yẹn 8 ibi 8 ibi. So bí mo ṣe last room ní room ẹ̀ mo wá lọ sí tọ́lẹ̀tì lẹ́yìnkùnlé mo lọ tọ̀. Òun náà ló gbé báàgì torí pé ó kéré jù mí lọ bí ọmọ ló jẹ́ sí mi bẹ̀tì Ọlọ́run kẹ́ dáadáa. Òun ni chairman Àlímọ̀ṣọ́ local government ní under ANTP by then 2004. So bó ṣe wọlé èmi náà ń bọ̀ láti ẹ̀yìnkùnlé ó bá ní ejògé oúnjẹ palẹ̀ kò ní ejògé ẹ̀jẹ̀kẹ̀ so sí àpótí ni nínú ò bá síbẹ̀ ló máa lọ control ejò lè gé jẹ. Ẹ̀kíní yẹn tí ń bá pa ó ní òun ò sí báàgì òun sọ pé kí n ṣáàjì ká lọ kí n jẹ́ ká lọ. Bá tẹ̀lé lẹ́yìn ọbọ̀nu mọ́tò tiẹ̀ Benz èmi náà tẹ̀lé rúrúrú adé hospital àtàdé hospital yẹn náà ṣe bẹ́ẹ̀ jìnnà sílé wọn ní inú láyé ànàpájà ń bẹ̀. A ṣe débẹ̀ dókítà yẹn ní òun ní antibiotic injection. Mo ní Ọládèjì ṣé orí wa pé ṣá oníkílódé mo ní ejògé yẹn jẹ́ à ń gbé bọ̀ lọ sí ṣé bó ṣe yẹ kó rí nìyẹn pé ìní oníhà babaláwo kan wà ní ẹ̀yìn ilé òun ó dẹ̀ mọ́ babaláwo yẹn bá sáré lọ síbẹ̀ ibi tá a gbé mọ́tò lọ yẹn kò jìnnà wàkàn gbé mọ́tò lọ ní sọ mú láti sáré rúrúrú ó dibẹ̀ ó dẹ̀ ti ń sọ pé ọwọ́ yẹn ń dààmú gbogbo nǹkan ti ṣe mí gan tó yẹ pé mi tiẹ̀ gẹ́tì ara mi mo dọ́dọ̀ babaláwo wọ́n ní babaláwo ò sí nílé babaláwo ò sí nílé kẹ̀ bàbá yẹn dẹ̀ wà nílé wọ́n ní kò sí nílé nígbà mo padà dé hospital dókítà tí ó ní hospital yẹn láti máa sọ pé nọ́mbà bàbá wà lọ́wọ́ ọ̀nà wá pé bàbá ní òun wà nù ilé nǹkan báyìí ló ṣẹlẹ̀ bàbá ẹjọ́ ẹ gbà wá. Bàbá yẹn bá ń bọ̀ ó mú àwọn nǹkan tó máa lò dání nígbà tó dé ó ní a máa lo ògógóró láti fi ṣe kíní yẹn. So àṣà fáì àlọ káàkiri nígbà tá a máa rí ògógóró tá a máa dọ́dọ̀ ẹnìkìní má ṣe dá sí lẹ́nu ní ẹ̀kan ti gbòòrò bí wọ́n bá kàn da ní sínú drum bó ṣe kú nìyẹn. So ó bà mí nínú jẹ́ torí di bí mo ṣe ń sọ̀rọ̀ mi tí ní ẹlòmíì tó dàbí òun mi ní rárá. So tí màá ti rántí. Ẹ má sunkún mọ́ bàbá má sunkún mọ́. Tí mo bá ti rántí Ọládèjì ó máa ń jẹ́ bànújẹ́ fún mi nítorí pé ẹnìkan oṣù ò lè dá iṣẹ́ tíátà ṣe láì ní ẹnì kejì tí wọ́n jọ máa jẹ́ alábàárò àti alájọṣe. Ṣùgbọ́n mo dúpẹ́ bí mo ṣe wà mo dẹ̀ ń ṣe. So yẹn jẹ́ ilé tó bà mí nínú jẹ́ jù pátápátá. Ìgbà yẹn náà mo wò wípé ṣé kí n má ṣe tíátà yìí mọ́ ni. Mo stop ejò yẹn torí pé nígbà tá a gbé lọ sílùú wọn ògbó ejò yẹn wọ́n kó lọ síbẹ̀ wọ́n pa àwọn ejò yẹn wọ́n ṣe gbogbo kínní. Nígbà tó tún yá mo tún máa padà wọn láti tún rí ejò míì torí pé àwọn èèyàn ò jẹ́ gbádùn kínní kan ṣe bí ejò ẹ̀kọ́ ló pa ṣe bí kínní kan àwọn aláìmọ̀ kan sọ pé ejò mi ló pa bẹ̀tẹ̀ àwọn èèyàn ẹ̀ lọ́rùn náà sọ pé òun ṣèjò yìí ló pa o pé ẹni tó pa kó má kú mọ́ kínní kan kìí kú torí wọ́n mọ̀ mí wọ́n mọ̀ nílé wọn ní lórúkọ bíi ìkọjá agbóọ̀rà ní ìlú ẹ̀ níbẹ̀ wọ́n mọ̀ mí dáadáa wọ́n mọ̀ mí gidi jẹ́ pé àjọ máa ń lọ àjọ máa ń bọ̀ ni wọ́n mọ̀ mi. So ọ̀sán tún bẹ̀rẹ̀ sí ní sìn ejò yẹn so mo fi ṣe àìmọye iṣẹ́ káàkiri. Yẹn jẹ́ àwọn nǹkan tó jẹ́ bànújẹ́ díẹ̀ fún mi lórí iṣẹ́ yẹn.
ẹ ṣeun gan bàbá. Ọ̀rẹ́ yìí kó tó ní pé wọ́n jáde láyé bàbá, ǹjẹ́ ṣé wọ́n ní ọmọlẹ̀? ó lọ́mọ ó níyàwó even ìyàwó ẹ̀ gan tó jẹ́ pé ó ti níyàwó ká tó mọ́ra ètò wá fẹ́yàwó tó jẹ́ artist which is Adéọlá Ramon. Adéọlá òun ni ó ti kúrò ní orí post yẹn sìn ní state ta fẹ́ dìbò yìí òun la fẹ́ lò ní financial secretary. So àti ìgbà yẹn gbà tó ti kú ni mo ti máa ń fi sípò pé dandan ó gbọ́dọ̀ máa relevant wọ́n gbọ́dọ̀ máa rántí bí mo ṣe rántí ọkọ ẹ̀ mo rántí òun náà pé ó gbọ́dọ̀ máa joyè ní inú ẹgbẹ́. So ẹ ṣeun gan bàbá, ẹ sọ wọn kọ lẹ́ẹ̀kan yẹn ẹni yìí àti ẹ̀yin ẹjọ́ máa ń control ejò yìí. bẹ́ẹ̀ni Bàbá tó bá sọ pé ẹ mọ̀ pé àwọn nǹkan yìí àwọn nǹkan tó yẹ pé wọ́n ní nǹkan oró lára ni. bẹ́ẹ̀ni Bàbá ṣé mo ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó yẹ pé wọ́n fi ejò yìí tí wọ́n fi ń ṣiṣẹ́ ṣe bẹ́ẹ̀ náà ṣe fi ń ṣe iṣẹ́ ṣe. bẹ́ẹ̀ni. Ṣó ní ọ̀rọ̀ tó máa ń bá ejò lásán tó ń bá sọ àbí ó ní oògùn téèyàn ń gbúdọ̀ lò fún èèyàn tó yẹ pé ó fẹ́ máa sin ejò àbí torí kò yé mi téèyàn kàn máa wò pé níbi tájá wà téèyàn ò rí ajá téèyàn ò rí ológbò àwa tún jẹ́ ejò. Ṣé báwo lèèyàn ṣe lè bá ejò sọ̀rọ̀? Ṣó ní àwọn gbólóhùn tó ń lò? kò ní gbólóhùn tó ń lò bẹ̀tẹ̀ ó ní training. láì ṣe pé èèyàn lóògùn. ó ní ṣe rí oògùn tá à ń lò ń bẹ̀ ni pé kò ní lanu gé wa jẹ kò ní lanu gé èèyàn jẹ àwọn tó ń lò ó tá a fi ń ṣiṣẹ́ fún yẹn náà kì í ṣe pé bóyá à ń fèkì àwọn èèyàn ó ń dọ́dọ̀ wọn ó ń kàn wọ́n lára bẹ́ẹ̀ a ti ṣe débi pé kò ní lanu kó máa gé èèyàn jẹ. Then eléyìí tó kù training ni a máa ń train ẹ̀ nǹkan tá a bá fẹ́ kó ṣe a máa dá láàmú tó máa fi ṣe. Á dẹ̀ gbọ́. ó dẹ̀ máa gbọ́. ejò mi ló ṣe làbákẹ́dejò tí ó ti wa mọ́tò òun ló ṣe ìyàwó aláàjì àìmọye ìbínú olúfà tí Látúndé ṣe ìdààmú olúfà tí òtò ló ṣe fíìmù rẹpẹtẹ ló ti ṣe àwọn Ìgbò ìdémílé náà ejò mi náà mo fi ṣe so Binta my daughter ejò mi náà ni mo fi ṣe so kò dẹ̀ síbi tí mo ti lọ tí táriwo ti ṣẹlẹ̀ pé ejò ṣe báyìí ni àwọn èèyàn máa ń wò pé wọ́n máa ń bẹ́jò mi ṣeré bí wọ́n bá sọ pé wọ́n bá èèyàn ṣeré ni wọn kì í fi àtọ́bá ẹ jẹ́ pé mi ni mo gbé lọ tòrọ́ mọ̀ pé Ọlọ́run kápá ẹ̀. Ẹ ṣeun gan. Bàbá tí ọ̀rẹ́ yìí yẹn ejò tí ó ṣàwọn jẹ ejò tí wọ́n gangan ni. kò léjò èmi ni mo léjò. ṣe rí ọ̀rọ̀ pọ̀ ń bẹ yẹn mi lè máa tú tán. ìjà wà wàhálà wà nínú ẹgbẹ́ wa ń gbà yẹn. èmi àti ẹni yìí a dá video club sílẹ̀. àwọn ní video club yẹn wọ́n máa ń ra right. so èmi náà ní video club náà ní video club. àìmọye àwọn artist wa ló ní video club by then. so àwọn oní video club tí ó jẹ́ pé wọ́n rẹ́ǹtì fíìmù lọ́wọ́ wa tán ra fíìmù lọ́wọ́ wa tán fi ń ṣe kínní wọ́n tún ní káwa darapọ̀ káwa máa tún san ká tó wá jẹ́ ọmọ ẹgbẹ́ tiwọn ká tó lè fíìmù rẹ́ǹtì. so mo dẹ̀ jẹ́ nìkan tó stubborn díẹ̀ tí ò bá yẹ mi ní ṣe òun náà jẹ́ ìwà kan náà ló wà láàrin mi pẹ̀lẹ́. so ọ̀gá bẹ́ẹ̀ ló wà on the race gbà yẹn which is president wa gbà yẹn Remi Sitabe ni governor òun ni chairman local government. so mo ń láti àwa gbéra ẹ̀mí pẹ̀lú ẹ̀ àlọ́bọ̀gà Bello pé nǹkan báyìí fẹ́ máa ṣe. wọ́n ní ok tó bá ti yá àmọ́ tá a máa ṣe sí a sọ fún gọ́vnà pé wọ́n ń ra right fíìmù náà ni lóòótọ́ ta fi ń ṣe rentage ẹ jẹ́ kí àwa tá a jẹ́ mẹ́mbà yẹn ká máa ra right tiwa lọ́tọ̀ láàrá right bẹ́ẹ̀ tí wípé ká lọ bá àwọn ní fídíò kọ̀ kí n lọ sanwó registration lọ́dọ̀ wọn mi ní ṣe o ìgbà wọn dájá kó fìkìlẹ̀ gbọ́ ẹ mo ṣàlàyé fún wọn pé
mo lè gba Jakovic bet mi ò ní ṣe video club lọ́dọ̀ wọn. So a ń láti wá fọ́n gbogbo ohun tí video club tó jẹ́ artist ní Àlímọ̀ṣọ́ àjọ parapọ̀ ń gbà yà wá dá kíní video rental outlet kíní ẹ̀ sílẹ̀. Èmi ni mo jẹ́ chairman, òun ni chairman local government ti Òṣèré. So àwọn Sokoti ń gbà yẹn àwọn máa ń lọ rédi video club. Wọ́n wá dé ọ̀dọ̀ ìkànnù mẹ́mbà wa yẹn wá ní àwọn ò kì í ṣe oní video club lásán pé artist lòun. Wọ́n ní òfin wo lóde tó fi sọ pé kó má ṣe kìnìyàn ní rárá o. Àwa náà ti ní kíní ẹgbẹ́ tiwa. So tá a dẹ̀ ní ID card àti sí ID card. Ó dé ẹnu wọn bá pé wọn tí ì máa ta ráìtì fún wa ní adẹ tí ń ṣe iṣẹ́ lórí ẹ̀. But ṣiṣẹ́ lórí ẹ̀ tí ó gbọ́ yẹn inú kan bí ni. Ìyẹn Sokoti àbí? Ìyẹn inú bí Sokoti. Ó kò gba ID card ọwọ́ ẹ̀. Ó wá lọ fi hàn ní ọ̀dọ̀ wọn lọ́hùn pé a dá association míì lẹ̀ lẹ́yìn nínú association wa. So wọ́n láti torí ti bẹ́ẹ̀ orúkọ mi ló wà ńbẹ̀ tí mo sign ID card. Kò ń sorúkọ tiẹ̀ ló wà ńbẹ̀ ẹ̀tọ́ wọn á fún òun ní suspension. So suspension tó fún yẹn ìjà ti wà ńlẹ̀ ẹ̀kíní ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ lórí election. Election yẹn ni pé Sokoti bá Remi ó bá du ipò ńgbà yẹn kò wọlé. Èmi ò support Sokoti òun ò support Sokoti. Èmi ni chief whip ẹgbẹ́ Àlímọ̀ṣọ́ òun ni chairman. So àwọn èèyàn wa tó kù support ẹ̀. Wọ́n dẹ̀ ti sọ fún tẹ́lẹ̀ wípé kò ní parí ìjọba yẹn. Àwọn máa lè kó lórí ìjọba yẹn. Ẹ tí ó ra sáàmì sá. So wọ́n ṣàṣe fún ní suspension mọ́ láti sọ bá láti ṣe pé bóyá òun ló ṣe èmi ni mo ṣe náà. Orúkọ mi ló wà nù ìwé tán mú mi mọ́. Kí ló dé tẹ́ fi wá hùwà bí ẹni pé kí ni bá wọn ní èmi tí wọn ti ẹ̀ rántí mo tún sọ̀rọ̀ wọ́n sáàbù náà ní suspension letter inú mi dùn. God so good mi ní mọ́tò ń gbà yẹn. But fíìmù mi kan wà kọ́dá oró mo ti ta owó kù díẹ̀ nílẹ̀. Mo ń láti lọ press button kí Látúndé fún mi ní owó mi mo wá lọ ra mọ́tò. Mọ́tò yẹn wá jẹ́ one in town tí ò kọ́ mọ́. Apolline ni wọ́n fi ṣe orí ẹ̀ ẹnu ọba windscreen ló wà ní iwájú ẹ̀. Gbogbo àwọn kí n tó fi ń kọ́ bá àwọn máa gbé sí ni. Wọ́n fi ń ṣe bí gíláàsì lẹ́gbẹ̀ẹ́ a máa ń gbé sí lẹ́gbẹ̀ẹ́ ni. So funny car ni mo ń láti rà. Ẹ má ti wá rí i pé wọ́n ń yaṣẹ́ níbì kan màá wá gbé mọ́tò yẹn màá gbé lọ síbẹ̀. Mi ò kí ń mọtí màá lọ ra bíà fún gbogbo àwọn tó wà mẹ́ ẹ má mú bíà. Wẹ́dà lèmi náà ẹlòmíì tó bá fún ní suspension ayé ẹ̀ máa ń bàjẹ́ ni o. Bẹ̀tí ńgbà tó fún mi suspension ayé tèmi dáa ni o. So gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí í ṣe. So ìjà yẹn tó wà láàrin wa yẹn ó ti wá mú kó sọ pé vice tí ó wà lẹ́yìn ẹ̀ òun ló máa jẹ́ chairman òun ní chairman for now. Bẹ̀ Látúndé ti wá parí Látúndé ló wá bá wa parí ìjà yẹn pẹ̀lú Ọ̀gá Bello. Nígbà tá a wá parí ìjà yẹn pẹ̀lú Ọ̀gá Bello tá a wá padà sí meeting tó padà sórí òye yẹn kò ju oṣù mẹ́rin lọ tó fi kú. So ṣé mọ̀ wọ́n ní àjẹ́ kílànà ọmọ kú lé ní tani òsà mọ̀ pé àjẹ́ tí ó kílànà ló pọ̀ mọ́. Ẹ ti sọ pé kò ní parí ìjọba yẹn already. So ó dẹ̀ tó wá ṣaláìsí so definitely ó ti ibìkan wá ni. So àwa aládẹ mọ ọ̀rọ̀ sọ̀rọ̀ sọ lórí afẹ́fẹ́. So ibi tí mo lè sọ mọ́ nìyẹn. Ẹ ṣeun gan. Bàbá ìṣẹ̀lẹ̀ tí ẹ ṣàlàyé fún wa lọ́jọ́ tuntun ó ti tọ́dún mélòó sísìn tó ti ṣẹlẹ̀? Over 20 years. Ẹ rọra sọ wẹ́rẹ́ yìí. Bẹ́ẹ̀ni. Torí 1984 June 16 2004 ló kú. So in the year 1924 a ti ṣe 20 years ẹni yẹn. Torí ìgbà tó pé 10 years mo ṣe remembrance ẹ̀. Torí DCE èmi ò ní anybody. Mo ń bá èèyàn sọ̀rẹ́ ọbẹ̀ mi ò ní ẹnìkan tí mo ní òun náà ni ó jẹ́ ọ̀rẹ́ ẹ̀
tó dẹ̀ fà lé mi lọ́wọ́ mi lẹ́lòmí máa ń báyàn ṣe o bẹ̀t kan sọ pé ọ̀rẹ́ tájọ ń wọṣọ tájọ ń jáde òun nìkan ni mo ní ẹni tó fà lé mi lọ́wọ́ lẹ́yìn ìgbà tí èmi ò mọ ẹni yẹn ọmọ sáàdìgbò ọ̀rà náà lẹ́ni yẹn Amos Àyànwùmí òun lorúkọ ẹ̀ òun làjọ rìn dì sí so 5 and 6 lèmi pẹ̀lú ẹ̀ so mi ì lè gbàgbé ẹ̀ láláì. Àwọn ejò tọ̀dọ̀ tí yìí tẹ́ fi ń ṣiṣẹ́ tẹ́ lọ rà lẹ́yìn ìgbà yẹn tẹ́ fi ń ṣiṣẹ́ ǹjẹ́ ṣé ẹ̀yin ń fi àwọn ejò yẹn náà ṣiṣẹ́ títí di wákàtí? mi ì fi ejò ṣiṣẹ́ ṣe rí ejò yẹn kò háàmù èèyàn rí ṣùgbọ́n mo sùn lọ́jọ́ kan mo wá lálàá mo ní mo gbéjò lọ sóde ó géèyàn jẹ ó wá dariwo mo ní alágọ̀ kì í ṣe ilé ayé yìí nígbà tó di ọjọ́ kẹta àjàlá pè mí àjàlá jàlẹ́ngò torí 5 and 6 lèmi pẹ̀lú ẹ̀ náà ìgbà tó ń ṣèjọba tó wà ní gọ́vnọ̀ èmi náà ní sífù pẹ̀lú ẹ̀yìn ẹ̀ di sínú àtijọ́ rìn ni bẹ́ẹ̀tì àjọ rìn ò kì í ṣe pé bóyá mo sọ pé bíi ti Àyànwùmí ẹ̀kọ́ o so òun náà bá pè mí ó ní bàbá mo ní ó ní mo fẹ́ gba nǹkan kan lọ́wọ́ yín ó ní nǹkan yẹn lé o mo dẹ̀ fẹ́ gbà ó ní o fẹ́ gbà ohun tó lè le jù lọ́rọ̀ mi ni pé kò sọ pé o fẹ́ gba ìyàwó mi tó bá ti gba ìyàwó mi kò sí nǹkan tó fẹ́ gbà lọ́wọ́ mi tí mi lè fún ẹ torí mo wà lóyà sí gan wọ́n ní nǹkan yẹn lé o mo ní sọ ohun tó bá le apá Ọlọ́run àkà ọba ní ejò ẹ ló ń fẹ́ gbà lọ́wọ́ mi pé kí n má sìn mọ́ mo ní ejò ní ẹ kí ló ṣẹlẹ̀ ó lóun lálàá ó ní aláwọn dẹ̀ máa ń ṣe ó ní mo gbójú ẹ lọ sí ẹ̀kọ́ ó ní ejò yẹn géèyàn jẹ ẹni ẹ dẹ̀ kú mo ní mo ní mo lálàá tó similar to that but èmi ò káǹtì ẹ̀ ó lóun fẹ́ kí n pa wọ́n ó ní kí n kó wọn dàálẹ̀ ní ó ní tí n bá kó wọn dàálẹ̀ Ọlọ́run á ṣe nǹkan tí ó tún jù bẹ́ẹ̀ lọ fún mi olókè bẹ́ẹ̀ kò easy láti kó dàálẹ̀ so mo ń láti máa ro ṣé mo máa fẹjọ yìí lẹ̀ ni ṣé lóòótọ́ mi ní sìn mọ́ torí ó fẹ́ dàbẹ́ ni pé ayé ò ṣe bẹ́ẹ̀ dárúkọ mi dáadáa nu tíátà ju pé bàbá Iléjò lọ ok ó bẹ́tà kí orúkọ èèyàn remain new dáadáa ju pé orúkọ èèyàn bàjẹ́ lọ tí Ọlọ́run ò bá tún ṣe ni táwọn òbí ọ̀rẹ́ mi yẹn bá gbé wàhálà jáde ó lè má bọ́ ọ́nú ẹ̀ o so tí ejò bá tún lọ gé èèyàn jẹ́ ń sìn tó dẹ̀ jẹ́ pé mi ara mi ti rí ẹlòmíràn tún rí ó dẹ̀ sọ pé aláwọ̀ máa ń ṣe ó bẹ́tà so mo ṣe design yẹn ó wá ní má pa wọ́n kí n lọ dà wọ́n sílẹ̀ ọjọ́ tí mo dà wọ́n sílẹ̀ gangan lọ́jọ́ tó tún ṣe kinní jù lára mi nítorí pé bí mo ṣe wà ní ọ́fíìsì yìí tí mo bá da ejò mi sílẹ̀ tán máa ṣeré lọ ibi tí ẹ ti bọ́lẹ̀ yẹn tí ò bá sínú igbó tí mò ń wo lọ tó lọ tí èèyàn bá fẹ́ pa mẹ́ pé ejòrejòre wọn máa sábọ̀ lé wa bá mi ni so ó ti gbogbo wọn ti mú mi lára gan débi pé mò ń sìn wọn bí ajá ni. ejò mélòó lẹ ní gbà yẹn? ejò mi jẹ́ 6. 6 tó. bẹ́ẹ̀ni. cobra 2 manumanu 4. ẹ̀ ń sìn. bẹ́ẹ̀ni ni mò ń sìn àwọn èèyàn máa ń fìyà láti wọlé mi gbà yẹn torí pé tí mo bá wà nínú ilé mo máa ń kó sílẹ̀ tó máa ṣeré nu pálọ̀ mi so àwọn tó bá mọ̀ mi tàbí tèmi náà ti mọ̀ pé mi ò fẹ́ kó wọlé máa kó dálẹ̀ bẹ́ẹ̀ bá ti mọ̀ pé mo fẹ́ kó wọlé pé kíní kan máa ní wọn sí ara àná wọ́n ti gbé wọn lọ síta tó máa wọlé tó ń bá ti kó wọn dálẹ̀ ó lè ń wọlé mi ó bí lè pé always mo fẹ́ jò lẹ̀ so
gbàmúdẹ kó dé igbó mo dálẹ̀ mo wò wọ́n bọ́ ṣe ṣeré inú báàgì tí mo gbé sí tí mo gbé wọn sí mo gbé sílẹ̀ mo kó wọn lẹ̀ mo wá dúró mọ̀ wò wọ́n tún padà wọnú báàgì yẹn. wọ́n padà wọnú báàgì. àmọ́ jẹ́ bá a ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn so àwọn ọmọ náà mi ì sọ fún wọn pé èní lọ́jọ́ díẹ̀ níta àjọ máa ṣeré gbẹ̀yìn náà so pàtí mo tún borí ẹ̀ sí kínní pé kó lọ́jọ́ sàtún lọ èmi náà ò lè lọ mo sáà ń wò wọ́n ń wo gbogbo nǹkan tá à ń ṣe wọ́n tún padà sínú báàgì ẹ̀ gbé báàgì ẹ̀ má dà á gbé báàgì má dojú kọ́lé nígbà tí mo délé for complete 3 days mo fi ń sọkún torí pé mo ń wò pé ejò ṣé nǹkan mi wà tí mo tún lè lò táwọn èèyàn máa tún fi tí mo tún fi máa yàtọ̀ láàrin àwọn èèyàn acting wa ò lè dọ́gba èèyàn máa wá nǹkan tí ó máa fi yàtọ̀ tó jẹ́ pé wọ́n máa sọ pé lágbájá yìí náà ni ẹ lọ wá lọ kẹ́rì so bí mo ṣe stop nìyẹn but lẹ́nu ọjọ́ mẹ́ta yìí nígbà tí wọ́n ya sinimá ya àgbáyàwó yẹn mo ṣe wò pé tí mo máa ṣe ń sin mi ò fi rent mo fẹ́ lọ ra ijó mi mo ní story kan tí mo fẹ́ yà so gbogbo nǹkan tó tẹ́jọ́ máa ṣe ń bẹ̀ màá jẹ́ kó tún yàtọ̀ sí nǹkan tí mo ti ṣe tẹ́lẹ̀ so mo tún fẹ́ fi promote ara mi padà pé káwọn ayé tún mọ̀ pé mo ṣì wà torí mi ò kí ń lọ sí location tó bá pè mí máa ní èló lẹ fẹ́ fún mi iṣẹ́ wẹ́dà mi tẹ́ mi lọ́rùn ẹ jẹ́ kí n máa ṣe wẹ́dà mi torí àwọn ọmọ tó wà ń sìn gbà tí actors kan bá lọ sí location tó ń gba 250 500 tó ń gba more than that táwọn á ní bàbá àgbàlagbà ẹgbẹ́ bá a ṣiṣẹ́ nìkan kìnìkan tán débẹ̀ bóyá 10,000 ọ̀fẹ́ fún ẹ bóyá 20,000 ọ̀fẹ́ fún ẹ ọmọ yẹn bá dé wọ́n á dàwọ̀ dúró wọ́n á yà sí ọmọ yẹn so wọ́n á wò pé mo lọ́mọ mo níyàwó iṣẹ́ ọwọ́ mi dẹ̀ wà tí ò kì í ṣe kí wọ́n á mọ̀ ń tọrọ jẹ so the best thing n filẹ̀ bẹ́ẹ̀ tí mo ń ṣe association o kò sígbà tí wọ́n lọ meeting tí mi ò kí ń lọ meeting mo ń ṣe mi ẹgbẹ́ dáadáa bẹ́ẹ̀ tí mi ò ń lọ sí location but for now mo ń plan èmi náà fẹ́ sí cinema mi ì dẹ̀ fẹ́ kó kọ̀ jẹ́ pé mo ṣe cinema bó jẹ́ pé mi ò lè jù ẹ́ mọ́ tó jẹ́ pé ó ti pẹ́ tó bá tún máa jáde ńsìn á jẹ́ nǹkan tó tún new a máa ṣe sí nǹkan tí mo fẹ́ ṣe ńsìn ni. lẹ́yìn tẹ́ bá tuntun lójú yẹn tán ṣé ẹ ṣì máa sin ni àbí ẹ máa tún dálẹ̀ bẹ́ẹ̀. mi ní mo lè máa sìn ṣe rí nígbà yẹn àdúgbò ń bí ni mo kọ́lé sí tí mò ń gbé ibi tí mo wà ń sìn nobody knows me pé bóyá mo ń ṣe jù àbí nǹkan kan which is Aton Sokoto Road ni mo kọ́lé sí so tí n bá ṣiṣẹ́ yẹn tán ó lè tọ́jú nǹkan tí màá máa sìn tí ò ní nǹkan kan pẹ̀lú mi àti mi bá ti lọ gbé bá anybody pé mo fẹ́ ṣiṣẹ́ mo wá fẹ́ lò fún ara mi máa lò ẹ̀mí ní fún èèyàn láti gbé bóyá kò fẹ́ fi rent for anybody. ẹ ṣeun bàbá a rí àwọn kan tó pé wọ́n ń jẹ ejò bàbá ṣé ejò dáa fún èèyàn láti máa jẹ. ṣe rí ìbéèrè yẹn dáa èmi náà dẹ̀ dáhùn ẹ̀ bó ṣe yé mi èmi náà ń jẹjò tẹ́lẹ̀ irú mọ́númọ́nú yẹn ń sìn kò léegun lára bí ẹja ni so mò ń jẹ dáadáa bẹ̀tí ńgbà tí mo go into that business ló di pé mi ò gbúdọ̀ jẹ mọ́ nítorí pé nǹkan tí mo fi ń sòkò ọrọ̀ ajé ni so mi ì gbúdọ̀ sọ pé mò ń jẹ mọ́ wọ́n fún mi ní kìlọ̀ kí n má jẹ mọ́ pé tí n bá ti jẹ mọ́ nǹkan tí mò ń lò gẹ́gẹ́ bí ìṣúra ó máa wà òkè bẹ́tì òun jẹ́ òun fi ṣiṣẹ́ ó dẹ̀ tó ń lo oògùn ẹ̀ ó máa bàjẹ́ ohun tó ṣẹlẹ̀ ni. ẹ ṣeun gan bàbá láti wá mú gbogbo ohun tí a ti wá sọ wá sí ìdánidúró ǹjẹ́ tún ní ìrírí mìíràn tó yẹ pé ó tún ṣẹlẹ̀ sí tẹ́tú bá pàdé nínú ìrìn àjò tó tiẹ̀ yàtọ̀ sí bí eré orí ìtàgé gẹ́gẹ́ bí àgbàlagbà ǹjẹ́ tún ní ìmíràn sá.
ìrírí ìrírí ṣe rí ìrírí pọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí kágbé kúrò lórí orí ìtàgé bẹ́ẹ̀ ni sir. ìrírí bíi kí bí mo ṣe wà ń sìn mo níyàwó tó pọ̀ ó dẹ̀ ní ohun tó fà á ṣùgbọ́n ihun tẹ́ ẹ béèrè yẹn màá sọ so that àwọn èèyàn á rí fi kọ́gbọ́n mbẹ̀. ṣe nígbà tí mo wà ní kékeré bàbá mi catholic ni ó máa ń lọ church dáadáa bàbá àjọ ni but tẹ́ bá wo catholic wọn kì í rí vision so bàbá mi dẹ̀ láì pé kó máa pe kò ń lọ ilé babaláwo a wá pe aládùá tó bá ti pe aládùá yẹn wá jẹ́ afọ́jú so aládùá yẹn wá tó bá ti kàn mí a máa ń tora wa ìyàwó bàbá mi pọ̀ a wá line up wa báyìí a máa dún wájú aládùá yẹn tó bá ti kàn máa ní kí n kúrò níwájú òun kí n kúrò á ní ọmọ tẹ́ ń wò yìí ó máa jìyà gan ó dẹ̀ máa lówó bó bá ta púùlù kò ní jẹ o ó dẹ̀ dìgbà tó bá dàgbà kó tó lówó. ìyẹn bàbá yín ló ń sọ bẹ́ẹ̀ aládùá yẹn ó ní ẹ má jẹ́ kó ṣe wedding o torí tó bá ṣe wedding ìyàwó ẹ̀ máa pọ̀ ó bẹ́tà kó má ṣe wedding rárá. ìdí tí mo sọ pé tó fi jẹ́ ìrírí tí ó jẹ́ nǹkan tí ó ń dùn mí for now nígbà tí mo fẹ́ ṣègbéyàwó tí bàbá yẹn bá ti ṣàdúrà yẹn tán every year December 26 tó bá yẹ ṣe tán tí máa kó wọn máa ní afọ́jú ẹni tó lajú lẹ̀gàn kò ríran ó wá di tí wàá ń sọ pé kí n má ṣe kò mọ ohun tó ń sọ. pàtó December 3 1983 ni mo ṣe wedding mo ṣe tó láàrin gan Asubiaro ló ṣe MC lọ́dọ̀ àwọn àna mi Ajóbíewé ló ṣe MC ní ọ̀dọ̀ tèmi 87 níyàwó kú sẹ̀mọ̀pọ́n ti ní má ṣe wedding wọ́n dẹ̀ níyàwó máa pọ̀ èmi níyàwó kan ni mo fẹ́ ní mo ṣe wedding wá ní mi ní fẹ́yàwó mu eré ni àwàdà ni àwọn èèyàn ní àwọn kì í ṣe bẹ́ẹ̀ kí ní kankan mo fẹ́ mi ìmí èèyàn tó fojú mi rí láyé mo tún fẹ́ mi mo ṣe fẹ́ mi inú mi bá dùn tí mo ṣe nǹkan ọ̀dùnnú fún á lóun ò tí débi tó máa gbé so eré ni àwàdà ni ìyàwó 7 ni mo fẹ́. 7. so kí wàá ní a sì máa sọ pé aládùá ọ̀rọ̀ sọ àbí nǹkan ò ṣe bet ńṣe ló jẹ́ pé ká ní mo gbọ́ tiẹ̀ tí n bá gbọ́ kìlọ̀ pé mo tiẹ̀ máa fẹ́ àwọn ìbànújẹ́ tó wà láàárín kí n tó fẹ́ mi yẹn mi ní ẹ̀tì ìbànújẹ́ máa ń pọ̀ tí mo fi ń fẹ́ ìyàwó tí mo fi ń fẹ́ wọn tí mo fi ń fẹ́ wọn so ó jẹ́ àwọn nǹkan tí mo ní láyìn story life mi. ẹ ṣeun gan bàbá kí tó yọ̀ǹda yín pátápátá ká tó máa lọ. látìgbà tí ẹ ti wá délé ayé bàbá kí ni nǹkan ẹyọ kan àbí méjì tí ẹ lè sọ tí ó jẹ́ pé nǹkan tí obìnrin ṣe fún yín tó dùn yín jù tẹ́lẹ̀ ẹ bá gbàgbé. ẹ má bínú pé bóyá mo tún fẹ́ tọwọ́ bọ̀ yín lẹ́nu lẹ́ẹ̀kan sí ìdí tó jẹ́ ta fi ń béèrè àwọn nǹkan wọ̀nyí ni pé wọ́n ní òsínbọ́ ọmọdé ṣe lè láṣọ títí tó lè lákìísà bí àgbà aáwọ̀ tí ò tó nǹkan á ṣẹlẹ̀ láàrin lọ́kọláya ọkọ afárakí ní pé òun ò fẹ́ mọ́ ṣùgbọ́n àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ àwọn nǹkan tó yẹ pé ó ti ń ṣẹlẹ̀ láyé àwọn bàbá wa ó dẹ̀ ní bí àwọn bàbá wa ṣe gbà mọ́ra àwọn bàbá wa àti màmá wa máa sọ pé torí ọmọ ni mo jókòó tì tó bá ń ṣe nítorí ọmọ kí ni mo fẹ́ máa ṣe ìdìbò yìí ṣùgbọ́n àwọn òbí wa yẹn wọ́n fara jì í títí òun ló jẹ́ kí ọmọ mi kó fi wà níbi tó wà lọ́jọ́ títò ni. ẹ má bínú bàbá. sórí yẹn gùn. ẹ má bínú. ṣe rí obìnrin tó sá fún
àdẹ̀ lè sá fún orí dandan ká fẹ́ wọn. Sẹ́rí second wife mi òun tíátà náà ni àjọ ń káàkiri ni àjọ travel lọ sí tèdè gbogbo Ṣakí gbọ́ ọ̀rẹ́ gbogbo nǹkan àjọ travel ni. Nígbà yẹn àwọn èèyàn mi ò ń ṣe ọmọ Jésù báyìí nígbà yẹn ọkùnrin ni mí nígbà yẹn. Nígbà tí mo máa kúrò ní tèdè mo kúrò ní tèdè pẹ̀lú oògùn gan nǹkan pẹ̀lú oògùn. Ìyàwó mi ní òun ò fẹ́ kí ìfẹ́ ìyàwó mi lè mọ̀ ní kò sí ohun tí n fẹ́ fi ṣe. Mi ì dẹ̀ ní girlfriend rárá mi ì ní interest ẹ̀ torí pé èmi ti rò wípé ohun tí wòlíì yẹn sọ mi tí ẹ fẹ́ kó ṣẹlẹ̀ sí mi. Bẹ́ẹ̀ tí obìnrin yìí ó bá ti lè rí i pé èmi pẹ̀lú obìnrin dúró à ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí artist kò sí bẹ́ẹ̀ ṣe ní bá obìnrin sọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ni. Tí mo bá délé mo máa sun ẹkún mọ́júmọ́ ni. Ẹ máa sun ẹkún? Bẹ́ẹ̀ni. Ìjà ni ọ̀rọ̀ burúkú ni. Mo dẹ̀ jẹ́ nìkan tí ò fẹ́ wàhálà mi kì í fẹ́ kí ará àtakú sáré wọlé mi kó ní àwọn tó so dípò ká dá níjà kí á járiwo máa kàn máa kiri. Gbà tó wá yá a wà ní Ìyẹ̀sí 1993 a wà ní Ìyẹ̀sí ní base àwọn artist wa ẹ̀. Ó bá pè mí first film mi Orí Ọ̀kẹ́rẹ́ bí mo ṣe tà ilé ló wùn mí láyé mi mo wá lọ ra ilẹ̀ ní Abúlé Ìrókò ilẹ̀ yẹn wà ń bẹ̀ òun ò mọ̀ bẹ́ẹ̀ o bẹ́ẹ̀tì gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó mo jẹ́ pé sẹ́kàn làjọ ń ṣe so láti mọ ibi tí mo náwó sí náà mo sọ fún un. Ó kàn níjọ́ kan ó pè mí torí mo help woman kan gbà yẹn ìyẹn ṣe photographer lọ́dọ̀ wa ọjọ́ tí mo kọ́ mu lọ èèyàn mẹ́ta ló toast ẹ̀. Bàtà mi rán bì nígbà yẹn wá ní bàbá mo ní tíátà bí tí mo mú ẹ lọ yìí wọ́n ń ṣe dáadáa ń bẹ̀ o tó bá sọ́ra ẹ àdógbà náà máa fi ẹ ṣe o. Ó dẹ̀ dé ó ní èèyàn mẹ́ta ni ó toast òun nìkan kankan olókè. Ìyàwó mi ló advice mi pé ṣé o lè paramọ́ ó ní òun paramọ́ pé kinní kan olókè máa sọ fún wọn wípé ọkọ mi ló fẹ́ pé ọkọ mi pé ìwọ nìyàwó kejì ẹ̀ pé wọ́n máa fi ẹ́ lẹ̀ wọ́n ní dọ́dọ̀ ẹ̀ rárá. Ó dẹ̀ sọ bẹ́ẹ̀. Nígbà tí bàbá mi kú mọ́tò ọkọ̀ tó ń fẹ́ tó jẹ́ àmì inú báràkì wa ń bì ní àmì resettlement center ń bì ni mo gbé lọ sílé tí mo lọ fi ṣòkú yẹn kábàá lè sọ pé bóyá ìyàwó mi ò mọ nǹkan tó ń lọ ó mọ̀ pé kò sí nǹkan tó ń lọ. Bá a ṣe wá ń yẹ sí yẹn ìyá mi kọ́ pè mí ni ó ní Ọ̀rànfẹ̀ ní yes ó ní mo ti ṣe àwọn ẹgbẹ́ òun àwọn ẹgbẹ́ òun sọ pé wọ́n máa gba ilẹ̀ yẹn lọ́wọ́ mi. Ó ní ilẹ̀ wo ó ní ilẹ̀ tí mo ní mo rà ó lé mi kọ́ ni mo nílẹ̀ àwọn ọmọ mi ló ní ọmọ méjì ọkùnrin ló bí fún mi láwọn ọmọ mi ló nílẹ̀ náà ayé ìgbà yẹn náà ń wọ aṣọ kan tó ń pè ní kàṣàbùbù gbogbo àwọn alápinni àwọn lúkúlùkù wọn náà lo aṣọ yẹn bẹ́ẹ̀ tí mi ò rà torí pé mo rí i pé ó máa bàjẹ́ tó ilẹ̀ yẹn ni mo lọ rà ń gbà yẹn eléyìí ogún tọmọ máa jẹ ni èmi àti Abísógun àjọ rẹ̀ tàtújọ rìn gbà yẹn dáadáa. Nígbà tó máa sọ̀rọ̀ yẹn ó mú mi lọ sọ́dọ̀ babaláwo tí mò ń lò ń gbà yẹn bàbá ẹ kí o ní Ìyẹ̀sí ibẹ̀ ló ti sọ fún mi pé àwọn ẹgbẹ́ òun sọ pé ilẹ̀ yẹn là máa gbà lọ́wọ́ mi torí pé mo ti ṣẹ̀ mi ì dẹ̀ tí ìfẹ́ ìyàwó kankan mi tí ìlálẹ̀ mi lẹ́ni tí ń gbà yẹn èmi náà wá fi ìbínú sọ
tí wọ́n bá gba ilẹ̀ yẹn ohun tó fẹ́ láyé ẹ̀ máa ṣe fún ẹ. owó wà bá gbéra mu lọ síbi ilẹ̀ igi wà ń bẹ̀ tẹ́lẹ̀ tó yẹ pé a máa wú igi ká máa ro bẹ̀ a máa wú igi wọ́n ti wú igi yẹn wọ́n ti lé foundation sí ilẹ̀ nígbà tí màá débẹ̀ mi ò padà débẹ̀ pé mo fẹ́ gbalẹ̀ yẹn nígbà tí mo délé mo wá dọ̀bálẹ̀ fún mi ò ṣe gan-an ilẹ̀ tó sọ yẹn wọ́n ti gbà o ẹ̀gbọ́n ṣe gbà yẹn gbogbo ohun tó fẹ́ láyé ẹ ni màá ṣe fún ẹ. a padà ní power line àdúgbò bíi tá a wà yìí ẹni tó mú mi dádúgbò yìí ilẹ̀ ló ń ta èmi ni mò ń bá ta ilẹ̀ ńgbà yẹn ó ní tá a bá ti tà débi kan wá fún mi ńlẹ̀ no commission no land no anything eré ní àwàdà ní onílẹ̀ ti tán èmi dẹ̀ ti padà sílé torí mo lọ sí tọ̀ ẹ jẹ́ kí n lórí ọ̀rọ̀ ti ìyàwó yẹn ibẹ̀ ni àwa ní pé ó ti mọ̀ pé wọ́n ti gbalẹ̀ èmi náà wá lọ bínú mo lọ fẹ́ ìyàwó yẹn wà nù oyún ó wá ń sọ fún mi pé àfi tí wọ́n bá máa gba ẹnu bí ọmọ yẹn pé wọ́n ní gbàdìbì wọ́n ní gbàdìbì kẹ̀ èmi dẹ̀ bílífù ní oògùn èmi dẹ̀ rí mi ò fi ara pamọ́ fún gbogbo ìrìn àjò àjọ ń rìn ni mo nígbàgbọ́ ẹ̀tì ìyàwó mi yẹn ní ọmọ ìrùn àkókò lòun pé kí n gbàgbé ẹ̀ pé kò sí nǹkan tó jọ pé ó máa bímọ tòun pé tó bá jẹ́ oògùn ni oògùn wà nírun àkókò pé ibẹ̀ ni ọmọ borí owó olóṣèlú ìgbà yẹn tó rí ìyẹn gbà yẹn tí àṣà ti gbé fìlà orí ẹ̀ lọ pé so oògùn kí n gbàgbé ẹ̀ lókè kó tó di pé ó bímọ ìyàwó mi set up àwọn 419 ó ní máà yẹn kọ́ yàrá méjì fún mi èmi tí bíbí tí ń bá talẹ̀ yẹn ó kọ́ yàrá méjì fún mi tí mò ń gbé tí ìyàwó mi yẹn ń gbé so ó wá set mi wọ̀ pé mo rí oògùn mọ́lẹ̀ fún bàbá yẹn wípé mo fẹ́ gba gbogbo lẹ́yìn lọ́wọ́ ẹ̀ pé bàbá yẹn má lè wọ̀ kó yẹn mọ́ àwọn 419 system dẹ̀ pọ̀ ń gbà yẹn gan so wọ́n láti wá sí site wọ́n wúlẹ̀ wọ́n wú oògùn jáde wípé oògùn tí mo rì mọ́lẹ̀ ni. By that time bàbá yẹn mo ti rí ilẹ̀ kékeré kan bẹ̀ tí òjò kékeré tí ò lè kọjú room and parlour self contained lọ tí wọ́n ní kí n wá rà ní 4,000 mo ti ń re owó yẹn jọ sí ọwọ́ chief imam ọlákìtàn wa mo ti ń re owó yẹn jọ síbẹ̀ ó wá ní kí n tó bí ọmọ yẹn mo fẹ́ kí n kọ́ ibẹ̀ yẹn pé inú ilé yẹn ni mo fẹ́ kí n ṣe máa yẹn ni mo sanwó tán mi sanwó tán kí n máa kọ́ lọ mo wá gbáyẹ̀ pé ojú ọ̀gbàrá mo fi ń yọ block mo fẹ́ dọ́wọ́lé lòun set me up yẹn máa yẹn láti máa sọ fún mi pé òun fún mi ní ààyè ọjọ́ 5 péré kí n kó kúrò níbẹ̀ yẹn kí n lọ wábi tí n fẹ́ lọ pé ikú tí ó bá máa pa àyàn tó bá sì yàn fìlà káyà dúpẹ́. blọọkù tí mo yọ ẹyẹ wọn ní ilẹ̀ ńkọ́ ó ní kódà ká sọ pé mo ti sanwó àdáwó mi padà so mo ń láti mú blọọkù tí mo yọ sílẹ̀ ni mo lọ tà tí mo lọ fi gbà lé sínú mami market ibi army baraki army reception center yẹn mo gbalẹ̀ sí mo wà ń bẹ̀ ibẹ̀ ni mo bí ọmọ tí wọ́n sọ yẹn sí ọmọ tán náà máa gbẹ́nu bí wọ́n gbẹ́nu bí ìdí náà ti bí kódà wà lọ sọ hospital rárá nígbà tó máa bímọ inú yàrá ló bímọ sí so ibẹ̀ ni mo ti torí ó máa ń lọ sí church ìṣẹ̀lẹ̀ ibẹ̀ ni mo kọ́ wọ́n pé sọ́lọ́hún wà lóòótọ́ ni so sọ́lọ́hún wà lóòótọ́ yẹn ló jẹ́ pé ìṣẹ̀lẹ̀ ni mo ti lọ sọ ọmọ yẹn lórúkọ mo wá bẹ̀rẹ̀ sí ní padà lọ ra aṣọ ìṣẹ̀lẹ̀ mo àwọn lọ sí ìṣẹ̀lẹ̀. òun tẹ fi dèrò ìṣẹ̀lẹ̀ nìyẹn. mi ò ń ṣe ìṣẹ̀lẹ̀ o mo kàn sí ìṣẹ̀lẹ̀ fúngbà díẹ̀ ni ìtàn yẹn ò ṣe sọ lórí ẹ jẹ́ kí n gẹ́gì mọ́ bẹ́ẹ̀ yẹn ó dẹ̀ tún ṣe é sọ nítorí pé mi ní dárúkọ church ni mi ò kí ń so ń sìnà mo jẹ́ nígbà pé bí mo ṣe jó ń tíátà tó ń tíátà máa ń ṣe sìnà èmi ò so ń sìnà so mo wá nígbàgbọ́ pé ilé Ọlọ́run kò yẹ kán ṣe sìnà mẹ́ so torí n tó ṣe yẹn mo ti wá nígbàgbọ́ nú Ọlọ́run gan Ọlọ́run fẹ́ fi nǹkan kan hàn mí mo wá
kó tó kọ́lọ́n tó fún mi ní kíní ẹ̀ pé kí n rí mo wá ní olùṣọ́ mo ní mi ò ríran o bẹ̀tọ̀ kan mi ń sọ nǹkan kan obìnrin tó wà ní chọ́ọ̀chì ẹ má bàa sùn òkìjọ ẹ má bàa tú mi ò ríran mi lọ́nà ẹ̀mí bẹ̀tọ̀ ọkàn mi ń sọ mo wá sọ ó ní rárá o àkíníkan kìnìkan wọ́n wá ríran sí mi pé kí n wá sí church kí n wá lo ààbọ̀ ọjọ́ méje the last day tí mo máa kúrò ní ààbọ̀ ọjọ́ méje èmi dẹ̀ rí màmú ti di bí mo ṣe wà náà tí máa fẹ́ jáde mi ò ń dá jáde àwọn ọmọ máa tẹ̀lé mi lẹ́yìn tó ń gbà yẹn náà bí mo ṣe di ṣẹlẹ̀ àwọn ọmọ tó tẹ̀lé mi lọ sí church yẹn gan lásán they are up to 9 so pẹ̀lú ìyàwó mi àjẹ́ 11 so bí mo tún ṣe lọ sí church yẹn ò kì í ṣe church ńlá wọn ẹ̀ṣẹ̀ fi òpó dáadọ́ ṣe ni so mo láti ọmọ kan wá jí mi pé kí n wá ọ̀gá ìbẹ̀tẹ́lẹ̀ mo bá olùṣọ́ ọjọ́ pẹ̀lú arábìnrin tí mo ní kó má bàa sùn mo bá tó ń bá sùn tó bá jẹ́ tẹ́lẹ̀ mi lẹ́mi sùúrù ẹ̀tọ́ lọ́n fún mi sùúrù pé àgbà ló ń dà iná mo dẹ̀ dákẹ́ ó dàárọ̀ ó fẹ́ ṣàdúrà fún mi pé èyí lẹ̀ ń lọ lé yín 7 days ti pé mo fẹ́ gbàdúrà mo ní ẹ̀ ládùúrà mi lẹ́nu o má ṣàdúrà fún mi ẹ kì í ṣe ẹni ọlọ́run rárá o ó ní bàbá ọ̀rọ̀ àǹfẹ̀ kí ló dé ẹ kì í ṣe ẹni ọlọ́run mo sọ fún mi mo ní kẹ́ má ṣe nǹkan kan ẹ dẹ̀ ti ṣe náà ẹ ti ṣe ó ní kí ni ó ní nǹkan báyìí ó ní ibo ó nínú ilé ààbò tá à ń kọ́ lọ́wọ́ tá à ti borí ẹ̀ níbi báyìí ó ní ìyẹn wá ṣe kí ni ẹ wò ó lọ fìyẹn lẹ̀ nìkan kankan nítorí pé chọ́ọ̀chì kéré òun la ṣe ń rìnrìn ẹ̀ mọ́ ní so nínú chọ́ọ̀chì náà wọ́n máa ń ṣe sìnámẹ̀ tó bá kúrò lórí eléyìí ó sì máa bá ìyàwó mi náà sùn náà so mo ṣe kúrò ń bẹ̀ nìyà tí mo wálé mi wọ́n sọ wọ́n yẹ̀yàn wá sí gbogbo ẹ̀ mo ní mo ti rí nǹkan ìrìnra tí ò yẹ kí n rí inú church ilé ọlọ́run lè mẹ́pẹ́ mi ò mọ̀ pé hòtẹ́ẹ̀lì ni so bí mo ṣe fi ṣẹlẹ̀ lẹ̀ nìyẹn tí mo yọ kúrò ń bẹ̀ so yẹn jẹ́ bísàdì ìyẹn ṣe rí. ó lágbára ọ̀rọ̀ ńlá ni ẹ ti ṣàlàyé tí ẹ bá wa sọ bàbá látìgbà tẹ́ ti wá bẹ̀rẹ̀ eré orí ìtàgé ẹ jẹ́ ṣe ìrúntíjọ́ tí inú yín dùn jù láti àti pé kí ló ṣẹlẹ̀ sí lọ́jọ́ náà náà. sẹ́rí ọjọ́ tí inú mi máa ń dùn ní gbogbo ìgbà ṣùgbọ́n ọjọ́ tí inú mi dùn jù láyé mi tó jẹ́ pé mo rò pé àbí mi kọ́ òun lọ́jọ́ tí ẹgbẹ́ celebrate mi. mi kì í ṣe birthday bẹ́ẹ̀ tí àwọn ọmọ máa ń tẹ̀lé mi lẹ́yìn àyà káàkiri mo wá wà lọ́fíìsì mi ibi ìkọ́ni nígbà yẹn mo wà níbi Jerusalem lọ́hùn yẹn mo ní ọ̀gá o èmi náà máa pé 50 years ládùúgbò yìí wọ́n á dá mi nù mo ní minerals àbí kí lorúkọ ẹ̀ sásẹ̀tì pure water máa ra fún gbogbo ará àdúgbò yìí máa fi máàkì birthday mi ìkan náà ọmọọṣẹ́ mi wá wò mo ní ẹ ṣe kí ni mo ní mi ò ń ṣe birthday bet ọdún yìí mo fẹ́ kọ́ mọ̀ pé mo fẹ́ ṣe birthday pé gbogbo àdúgbò yìí ni màá kí lorúkọ ẹ̀ pure water fún kò sọ̀rọ̀ rárá mo wà ní state office àgbà yẹn Àjàlá wà ní governor ó wá lọ sí unit mi nínú ẹgbẹ́ tí mo wà mo náà jẹ́ coordinator ń bẹ̀rẹ̀ ní unit yẹn ó wá lọ bá wọn bẹ́ẹ̀ sọ fún wọn pé bàbá ní òun fẹ́ ṣe pé ìjọba ìlú máa pé September 11 2000 ya 2000 àbí sí 2000 ni gbàgbé ya no not 2000 September 11 sáà ní sá yíyá ẹ̀ bá ní ọba lọ sọ fún wọn pé bàbá lòun fẹ́ ṣe birthday ó máa pure water ládùúgbò àwọn gbogbo àwọn executive ilé yẹn bá wà bá mi executive unit yẹn bá wà bá mi bàbá
wọ́n ní ẹ pé 50 years níjọba bá mo ní bẹ́ẹ̀ ni wọ́n ní kí n má ra pure water o mo ní kí ló dé wọ́n ní àwọn fẹ́ celebrate mi celebrate mi wọ́n ní olókè mú gbọ́ wọ́n mọ́jọ́ wọ́n ṣe mọ́jọ́ wọ́n wá bá mi wọ́n gbà sọ wá fún mi aṣọ tẹ́ máa lò ní eré ní àwàdà ni nígbà tó di ọjọ́ yẹn Sheriff Ìyàndá Ọ̀sánlé òun ni wọ́n pè tó ṣeré lọ́jọ́ yẹn ní gbogbo local government pápátá làwọn èèyàn ti wá nígbà tí Àjàlá wa máa sọ̀rọ̀ níbẹ̀ tó rò ní gọ́vnà ó dẹ̀ wá gbogbo àwọn executive wa ló wá ibẹ̀ ló ti sọ̀rọ̀ tó mórí mi wú nígbà tó ń sọ̀rọ̀ yẹn mo tún wòra mi mo ní àbí kò ń ṣe mi ṣé wà mí dáa tó bẹ́ẹ̀ ni so orí mi wú mo sọkún gan lọ́jọ́ yẹn pé àbí mi kọ́ àbí mi ni ó jẹ́ ọjọ́ tí ó kọ́ rí nǹkan àdùnnú tó jẹ́ pé ó múnú mi dùn jù láyé mi nínú eré orí ìtàgé pẹ̀ láti ìgbà yẹn àmọ́ tó wẹ́ 60 years birthday mi ẹgbẹ́ náà ni èmi ni mo sọ pé mo fẹ́ ṣe chọ́ọ̀chì wa tó wà níbí ni mo ti ṣe gbogbo ẹgbẹ́ náà ló tún wá gbogbo ọjọ́ birthday mi inú mi máa ń dùn tí n bá ti sọ pé mo fẹ́ ṣe àwọn èrò máa ń rally round mi so wọn kì í jẹ́ kí n mọ̀ pé mi ò bá yàn ṣe. ẹ ṣeun gan bàbá ẹ ti sọ ọjọ́ tí ní yín dùn jù bẹ́ẹ̀ ǹjẹ́ ẹ tún ní tìdàkejì ẹ náà àti pé kí ló ṣẹlẹ̀ sí yín náà lọ́jọ́ náà lónìí. ìgbà tí ìyàwó mi ṣaláìsí ni lórí iṣẹ́ eré yìí náà ìgbà tí inú mi bàjẹ́ mo lọ sítọ̀ torí iṣẹ́ wẹ́dà tí mò ń ṣe yìí mo kọ́ ṣùgbọ́n mi ò fi iṣẹ́ ṣe tíátà ti gbà lọ́wọ́ mi mo wá lọ sítọ̀ ní 1992 ọmọ bọ́ọ̀s ni mo ṣáta lọ 2000 per day ni àwa dé ọ̀rẹ́ bàtà dọ́rẹ̀ ó ẹnìkan bá pàdé ńgbà náà àwọn lágbolágbo tó máa ń ṣe kíní bàbá síkírá bàbá kíní kan nígbà yẹn lọ́hùn tó ọmọ kó rè ńgbà kan wọ́n pè ní káská òun lórí wa èmi apaná ẹyin ejò ìyàwó mi náà star nígbà yẹn asápọ̀ tájọ lọ elégbèjì àdó àjọ lọ ni tó bẹ́ẹ̀ àwọn yẹn ṣe bọ́n ṣe rí wa ń bẹ̀ yẹn inú wọn dùn pé àwọn táwọn respect náà rí yìí so bí mo ṣe dé máa yẹn wá ń tẹ̀lé wa lẹ́yìn gbogbo bí tá a bá ti lọ ṣò àwa máa róúnjẹ fún wa gbogbo ohun tá a bá fẹ́ àrà fún wa nígbà tí mo wá dẹ́kọ̀ọ́ ilé tí mò ń gbé ni mo ní wọ́n fún mi ní tí mo fi ń bá wọn talẹ̀ 2 rooms yẹn nígbà tí mo wá dẹ́kọ̀ọ́ mo wá rorí ara mi wò wípé iṣẹ́ tíátà yìí orúkọ lásán ló fún yàn kò fún yàn lówó irú ẹni yẹn tó rò pé Ọlọ́run lòún rí níbẹ̀ yẹn tó bá wá sékòó tó bá rí mi báwo ni mo ṣe máa ṣe mo máa ní kó máa ẹkújẹ́ mẹ́ta sáà nìkan sáà kò pọ́n mi lé kíni ẹ wá dùn mí mo wá wọlé mo sọkún gan pé ó wá dàbẹ́ ni pé kí n wá nǹkan míì ṣe síṣẹ́ yìí o iṣẹ́ yìí ò ṣe gbẹ̀mí lé o iṣẹ́ tí mo ti kọ́ lẹ̀ tí mo ní mi ò ṣe mo á padà síbẹ̀ nítorí pé mo máa ń fẹ́ tí mo bá èèyàn bá wá mi wá kí n entertain ẹ̀ dáadáa kì í fẹ́ kí n máa ṣe bákan so bí mo ṣe padà síbi iṣẹ́ wẹ́dà nìyẹn gbogbo nǹkan tí mo dẹ̀ fẹ́ tó wù mí lọ́kàn láti máa ṣe Ọlọ́run dẹ̀ fún mi ṣe láti bẹ̀ bẹ̀tì ìbànújẹ́ ló jẹ́ fún mi pé bẹ́ẹ̀ ni ẹ ṣe tọ́jú wa yẹn ọkàn tèmi ò sí ń bẹ̀ pé tí mo bá ṣe ń ṣiṣẹ́ yìí pé bóyá ni mo lè rírú nǹkan bẹ́ẹ̀ ṣe fún èèyàn lórí iṣẹ́ yẹn ò gbà láàyè pé bóyá bíi pé ká rólówó kan ká sọ pé olówó ni a lọ bá ká bá tọrọ owó lọ́wọ́ ẹ̀ omi ìdẹ̀ ní interest nínú pé kí n jọ́kùnrin kí n tún lọ bá ọkùnrin ẹgbẹ́ mi ìdí nìyẹn tí mo fi padà. ẹ ṣeun gan-an bàbá a dúpẹ́ lọ́wọ́ yín fún gbogbo àwọn nǹkan tí ẹ ti bá wa sọ ẹ ti bá wa sọ àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mo mọ̀ pé gbogbo àwọn olólùfẹ́ yín àti gbogbo àwọn ènìyàn tí wọ́n bẹ nílé tí wọ́n bá gbogbo nǹkan tí a ṣe pàdé lọ́jọ́ títò ní mo mọ̀ pé wọ́n á rí
ẹ̀kọ́ kan bẹ̀. Pàtàkì jùlọ gbogbo nǹkan tí ẹ sọ, nǹkan tèmi gan fúnra mi tí mo wà níwájú ni pé kí èèyàn máa gbọ́ ìkìlọ̀, torí tí èèyàn bá Bẹ́ẹ̀. gbọ́ ìkìlọ̀ bẹ́ẹ̀ ni kò ní ṣìnà. Bàbá a dúpẹ́ lọ́wọ́ yín gan. Ẹ ṣeun sà. àmín A ó máa rí yín bá sà. àmín Ọlọ́run Ó dàbọ̀ sà. ẹ ṣé.